a ti wà ní òkè èdè báyìí. Àrà kan náà ti fi ẹní bò mọ́lẹ̀ yìí. Ìbú owó ló ti dé òkèdè yìí láti lè wá ṣeré ti ìrọ̀lẹ́ ìní. Òun ló ti ń kọsẹ̀ lẹ́nu ọwá yìí. Lẹ́yìn náà ó ti ń kí àwọn àgbààgbà níkàlẹ̀. Ó ti dé iwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ báyìí. Ìbú owó ti kó ìyà sílẹ̀ báyìí. Ìbú owó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn tí ìbú owó jó, ó ti gba ṣíà. Ẹ jẹ́ ká wo àrà tó fẹ́ dá lórí ṣíà tán gbé fún yìí. Ó ti wà lórí ṣíà báyìí. Aṣọ ló ti ń papọ̀ lórí ṣíà yìí. Òun wà ńlẹ̀, ṣíà wà níwájú. Ó ti da aṣọ yìí sí orí ṣíà. Ẹ kú òun wájú ẹ̀. Ẹ jẹ́ ká wo àrà tó fẹ́ dá. Ó fi ṣíà yí aṣọ. Kẹ́ ti rárá tó dá. Ó da aṣọ sórí ṣíà yìí, ó wá gbé ṣíà yìí, ó fi yí aṣọ sí ẹ̀sọ̀. Ó
ó ti dé di aṣọ mi báyìí. Aṣọ ní Ìbú Owó ti ń yí. Ó ti dé di Egudu báyìí. Ó ti gbé Egudu sórí. Egudu yìí ló ti sọ di ṣòkòtò ọjà yìí. Ìbú Owó ó wọ ṣòkòtò ọjà líle ló ń le. Ìbú Owó ló ti di alábàálà yìí. Ìbú Owó ò máa kú ewu o. Ewu náà kì í pàwòdì, àwòdì ó kú ewu. Lẹ́yìn tí Ìbú Owó ti wọlé, jagunjagun ló jáde yìí. Jagunjagun ló ti ń fò sókè yìí níwájú àwọn oníbàtà. Ṣé ẹ rí pé jagunjagun eléyìí ò gbàgbẹ̀rẹ̀? Ó ti ń ṣírò. Ó dìbò lọ yá mi. Lẹ́yìn tí jagunjagun wọlé, ẹkùn ló ti jáde yìí. Ó dẹkùn, ó pẹran jẹ, ó dẹkùn, ó pẹran jẹ. Ó dẹkùn, ó pẹran jẹ.
idán mi ni ẹ tún wò yìí. Ṣé a rí idán tó tún jáde? Eléyìí tí mò ń wò yìí tíṣà lélẹ́yìí máa jẹ́. Ẹ rí pé ó tún gbé báàgì kọ́ apá. Ó dìbò lọ yá mi. Ẹ rí pé tíṣà eléyìí òun gan-an kò rán yàn iṣẹ́ rárá. Tíṣà ló ti ń ṣírò yìí. Kì í ṣàmọ́léèwé nìkan ni tíṣà náà. Tíṣà ti bú owó yìí, gbogbo ẹni tó bá rí ló ń kẹ́gbà bo. Lẹ́yìn tí tíṣà wọlé, idán mi ilẹ̀ tún wò yìí. Eléyìí tó dagbádá gẹrẹjẹ yìí ṣé Gàmbàrí ni? Àmùtí gbàgbé ìṣẹ́. Ṣáyó leléyìí o. Idán eléyìí tún yàtọ̀. Idán àmùtí. Eléyìí àti mu tó kátọ̀nù ọtí kan tó ń ta gọ́gọ́ yìí. Ó di eré alágẹmọ báyìí. Alágẹmọ méjì ni wọ́n jáde papọ̀ yìí. Kò sí eégún tó máa ṣeré nílùú Ọ̀tà tí alágẹmọ ò ní jáde. Ẹ máa ṣàkíyèsí látilẹ̀ tí àwọn eégún wọ̀nyí tán ti ń ṣeré. Iléeṣẹ́ Lutas TVC láwà tá a ti ń ṣe eré awo lọ́wọ́lọ́wọ́. Fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ wa, má bá a subscribe sáwọn channel wa gbogbo. Lutas TVC Tàlàbí lórí Instagram àti Facebook. Bákan náà Lutas TVC lórí YouTube àti Instagram. Lutas TVC lórí YouTube pẹ̀lú TikTok. Ẹ máa bá a subscribe sí kẹ́ máa ríran wò lóríṣiríṣi àwọn eré ìbílẹ̀ báyìí. Alágẹmọ ló ń dára lọ́wọ́ yìí o. Ṣé rí àrà tó dá? Alágẹmọ méjì ó di ẹyọ kan. Àrà ńlá ni eléyìí. Wọ́n ní ẹ̀sùn mẹ́yìn.
oníṣàngó lẹ̀ ń wò yìí oníṣàngó bá jó tí ò bá tàpá àbùkù ara ẹ̀ ni. ẹ̀rí Ṣàngó yìí ló ti dá iná Ṣàngó lọkọ ya ọ̀rọ̀ tí Ṣàngó gbọ́dọ̀ gbọ́ ẹ má sọ lójú ọya èéfín iná là ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ ọba Kòso tó ń jó lalalala. ṣe rí àrà tí Olúkòso tó ń dá a ní ẹ wò ó ohun tó dorí ẹ̀ kodò tẹ́lẹ̀ tí ò sí nǹkan kan bẹ̀ òun ló ti dorí ẹ̀ kodò ń sì tí ẹ̀tún dà ń bẹ̀. ló ti gbé inú ẹ̀ lórúkọ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Record International títí dínú fọ́nrán míì tá máa tún pàdé ilé onílé wa lò nínà wá ó dàbọ̀.